àǹfààní ṣe ń bẹ fún wa pé a wà láyé bẹ́ẹ̀ làǹfààní náà ṣe tún ń bẹ wípé kájọ fẹ́ra wa gẹ́gẹ́ bí lọ́kọ-láya sílé àmọ́ gẹ́gẹ́ bí obìnrin àbí bí ọkùnrin kí láǹfààní wípé ẹnì kejì ẹ ó fẹ́ ẹ gẹ́gẹ́ bí aya àbí gẹ́gẹ́ bí ọkọ àbí sọmídán ni ọ́ àbí àpọ́n kí láǹfààní èèyàn tó bá fẹ́ máa fẹ́ ẹ tó fẹ́ fi ẹ ṣe àfẹ́sọ́nà kí láǹfààní rẹ̀ kí ni àǹfààní tó máa rí jẹ nínú pé ó ń fẹ́ ẹ tẹ̀lé mi kájọ lọ ojú pópó náà lónìí fún Àbẹ̀kẹ́ ká tí lọ bí àwọn èèyàn wípé báwo ni ìbéèrè ṣe rí lọ́dọ̀ tiwọn ká gbọ́ ìdáhùn tiwọn náà lórí Orísun la wà ẹ mọ tẹ̀lé mi ká lọ kẹ má yí kúrò ńbẹ̀ ní gbogbo ọjọ́. Mami, ẹ ti mo mọ̀ wípé Adélébọ̀ ni ẹ̀dẹ̀ ti ṣègbéyàwó. Kí láǹfààní pé ọkọ yín fẹ́ yín gẹ́gẹ́ bí aya? Torí pé kí n lè tọ́jú ẹ kí n lè dáná oúnjẹ fún un. Ẹni tí tó bá dẹ̀ béèrè kì í ṣe fún un. Àkọ́kọ́ mo wà responsible. Kí ló ń jẹ́ responsible? Òun náà ni pé mo jẹ́ ọkùnrin tó jẹ́ pé mo lè tó bá sọ pé owó ọbẹ̀ o mò ń san. Ẹ mú owó oúnjẹ ọmọ wa mò ń san. So mo capable àti fẹ́yàwó mọ̀ náà. Àwọn àǹfààní tó wá jẹ nìkan nìyẹn. Kò jàǹfààní pé ẹ fáìn. Mo fáìn torí àwọn mi gan kó mi jẹ tó bá múra tó wọn dáàdi wa ẹwà òkè o dáàdi wa ẹ. Lápá abẹ́yẹn náà kọ́. Tibítibí náà ń lọ bó ṣe yẹ kó ń lọ gangan ni tún kò yẹ kí ó ti ń yé yín gangan ó ti yé yín. Àǹfààní tó ń jẹ́ pọ̀ o. Mo jẹ́ ọ̀kan tó yẹ pé aládùúrà ni mí níwọ̀nba bí agbára mi ṣe mọ̀ ṣe understand so ìyẹn gan lásán oore ọ̀fẹ́ tí ò lè jẹ tán ni. Oore ọ̀fẹ́ akẹ́ máa gbàdúrà fún. Oore ọ̀fẹ́ tí ò lè jẹ tán ni. Ìyẹn deep ó deep ṣé ó tún kù. ẹ ṣáà yẹ ká fi mọ bẹ́ẹ̀. Mo jẹ́ nìkan tẹ́ pé mi ò fẹ́ gbára lé ọkùnrin so tóun náà bá filẹ̀ kí n filẹ̀ so that is the kind of person I want to be. Tí bá máa rí. Ẹ mú ní kẹ́ ẹ sọ Yorùbá ẹ̀ má mi sọ Ìgbò. Irú èèyàn tí mo fẹ́ jẹ́ nìyẹn tí bá máa rí. Kí tún láǹfààní mi tó lè rí jẹ. Àǹfààní mi tó tún lè rí jẹ ni pé kò ní jẹ́ pé òun nìkan ló ń ṣe everything lórí ọmọ bóyá responsibility kò ní jẹ́ òun nìkan ló ń ṣe tí àjọ máa pín ṣe ni. Tibẹ̀ yẹn kọ́. Àti bẹ̀yẹn 100 ni a máa fúnra jẹ nọ́mà. Ẹ máa fúnra yín jẹ. Nọ́mà. Ẹ bá mi sọ àwọn àǹfààní tí àfẹ́sọ́nà àbí èèyàn tó ń fẹ́ yín lọ́wọ́ kí ló lè àǹfààní wo ló lè jẹ lára yín. Nǹkan tó lè jẹ lára mi tó bá fún mi lówó tá bá dáná a máa ṣe oúnjẹ a dẹ̀ máa enjoy a máa dáná fún so. Nǹkan tó lè rí jẹ lára yín. Nǹkan púpọ̀ náà ló máa rí lára mi a máa dáná. A máa jẹun mo lè bá fọṣọ máa help something like that so. Ẹ ṣe gan sọ pé máa ṣára yín. A máa ṣára wa. Mo ní tẹríba as in anybody tó bá fẹ́ mi ọmọ enjoy mi gan because mo ò nágídí mo dẹ̀ wà hard working so. Ẹ lè ṣiṣẹ́ kárakára bẹ́ẹ̀ sọ pé máa ṣára yín náà. Ẹ̀yin kọ́ kí láǹfààní tí wọ́n máa rí jẹ. Nóònà azomidan tí mo jẹ́ tí mo kì í ṣe Adélébọ̀ so ó máa gbádùn mi dáadáa because ó máa ní àwọn ibì kan tí máa gbé dé as kò yé yín. Àǹfààní pé ṣọkọ mi pé a jọ ń fẹ́ra wa a dẹ̀ jọ ń ọ́zù ara wa. Ẹ jọ ń ṣiṣẹ́. A jọ ń ṣiṣẹ́. Ìyẹn jẹ́ kẹ́ máa ranra yín lọ́wọ́. A jọ máa ranra òun náà ràn mí lọ́wọ́ èmi náà dẹ̀ ràn lọ́wọ́ so bó ṣe wà ní. Àǹfààní tó ń jẹ lára mi pọ̀ o. Oríṣiríṣi àǹfààní ló wà. Oúnjẹ àǹfààní ọmọ a máa ń ranra wa lọ́wọ́ lórí gbogbo àǹfààní yẹn ṣàpọ̀ gan. Ìtàkùn sáfẹ́kẹ́ dárúkọ náà ni àwọn àǹfààní yẹn. Ó pọ̀ o. A máa ń ran yín lọ́wọ́ nípa owó.
ní towó ní ti gbogbo ẹ̀ nítorí bed everything a máa ń ràn wa lọ́wọ́. Ó tán. ẹ ń dáná fún wọn ni. Máa dá wọn náà tó bá jẹ́ ìyẹn ọlọ́wọ́ síbí ni wá. a ti lọ a ti dé àdẹ̀bọ ọmọ jẹ́ gbóyè àǹfààní tí oníkálukú kà sílẹ̀ ẹnu gan kò mí àmọ́ ìkan ló múnú mi dùn pàtàkì jù ń bẹ̀ ó ní àǹfààní àdúrà gbígbà fún ọkọ mi pé àǹfààní tí ó lè jẹ tán ni ẹ̀yin náà ńkọ́ àǹfààní wo ni ọkọ yín àbí àfẹ́sọ́nà yín gbójáya ni àǹfààní wo lórí jẹ́ ń pò ń fẹ́ yín ẹ ronú sí dáadáa ẹ wò ó kẹ ẹ túbọ̀ mọ̀ pàdé mi lórí ìkànnì náà ni lórí Orísun ẹ má lè gbàgbé orúkọ mi o Ẹja Lóníbú Àbẹ̀kẹ́ lórúkọ tèmi ojoojúmọ́ ni mo fi ń dára bí egbin káwọn ríra láyọ̀ kélédùmarè mọ́kàtúnrí gbogbo wa.